ọmọlọ́lá ẹni o àfẹ̀dẹ̀gbàwúrà Mọ́msí Ọlájídé Jamaldeen mo ní ọdún kan ìlówó ọdún kan ìtọ́lé gbogbo ọdún níní àlàáfíà ni ojú rẹ̀ ti wá rọ́dún tuntun èyí òní ń jáṣe mọ́lọ́lá elédùà ọmọ aládọ́mọ́rọ́ ògbóyèwà orí lápapọ̀ ọmú epo wẹ́rẹ́ nìwáyì ọmú wọn kì í fọ́pọ́ ró bẹ́ẹ̀ wọn kì í fàdá ró bá òró àògùdọ̀ kúrò níbẹ̀ ọmọ atáhùn ṣẹ́ṣẹ́ ọmọ adọ́mọ́rọ́ àdógbò ọmọ adọ́mọ́rọ́ àdóyè ọmọ adó ìfẹ́ ọmọ elíjagojú ọ̀run wá sáyé mo ní ọmọ ọkùn yúnmúyúnmú làgbà ọmọ olúkòrògùn lòdì ọ̀run ọmọ ọwọ́ ọ̀run lòsì ọmọ Ọbàtálá ọmọ Odùduwà ọmọ ọlọ́fin àdìmúlò ṣùgbálìgbẹ́tì ọmọ àgbàjèjì mágbólúlẹ̀ ọmọ ògúndẹkùnyàrá ọmọ ògúnyàrá kún gbàgede adókúkúrú lọ̀sán gbọ̀rọ̀gbọ̀rọ̀ lóru ọmọ akọ̀fọ́gun máwọ̀lú Bàsírátù ó ti ṣọdún èyí náà kò ní jáṣe mọ́lọ́lá elédùà mo ní ìwọ ọmọlọ́lá ẹni o ó ti mọ́dún tuntun ọlá rẹ̀ dọ̀tun àlàáfíà rẹ̀ dọ̀tun owó rẹ̀ dọ̀tun ire gbogbo rẹ̀ dọ̀tun òkìkí rẹ̀ dọ̀tun korogodo ayé kò ní lù fún ọjọ́ òní ṣubú bẹ́ẹ̀ ló ní kọsẹ̀ ìdààmú kò ní jẹ́ tiẹ̀ tọmọtọmọ tẹ̀bí tará mo ní ire lójú owó ń rí ire lójú ọmọlọ́lá yóò máa rí nígbà gbogbo àti gbogbo àwọn tó ń fẹ́ ta Fèdègbàwúrà dẹnu ẹ ò ní mọ̀ṣí